Ẹ kú dédé àkókò yìí gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí kedere káàkiri àgbàlá ayé. Ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá TV, ìkànnì yín, ìkànnì wa eléyìí tó ń sọ bó ti ń lọ fún gbogbo ọmọ adúláwọ̀, gbogbo ọmọ káàárọ̀ oòjíire ilẹ̀ Yorùbá. Ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá yìí, ibẹ̀ lẹ ti máa gbọ́ àwọn ohun tó jẹ́ ojúlówó tá a bá ti ń gbọ́n àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lé. Èmi a máa ń sọ ní gbogbo ibi tí n bá ti láǹfààní láti mọ̀ sọ̀rọ̀ báyìí pé èdè Yorùbá, àṣà Yorùbá, ẹ̀sìn ni, ìgbáyé kan ni, ìhùwàsí kan ni tó káàkiri pé agbègbè báyìí ní ilẹ̀ Yorùbá wà, tó káàkiri pé ìpínlẹ̀ báyìí nílẹ̀ Yorùbá wà, bí kì í ṣe káàkiri àgbáláyé ńlá ọmọ Yorùbá wa ti ń ṣe dáadáa. Kókó wa ni pé bó bá ti ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan ilẹ̀ Yorùbá kan, ká ṣe kí ni ká mọ̀ fọ́n rere ẹ̀, ká gbé sórí fọ́nrán wa yìí, kẹ́sì mọ̀ jẹ̀gbádùn ẹ̀ káàkiri. Eléyìí àtọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́mọ̀ jẹ̀gbádùn rẹ̀ ní ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá. Ẹ ṣeun adúpẹ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ọláìdé lórúkọ tèmi ń jẹ́, Alákìjà ni bàbá tó bí mi lọ́mọ. Ìtòkùmọ̀rẹ́ kọjá àtìlẹ́pọ̀gùn alùgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bá ọ̀tẹ̀jà. Èmi ńlá kin tí ńlá kin ẹgbẹ́ lójú ogun Ọ̀yọ́ fún bẹ́gbẹ́ lẹ́rù akin tí ń kọ akin ẹgbẹ́ lóminú. Ẹ furukuju ọmọ olódò ẹkùn aburere mu tó bá burere mu kò ní lè jà ọmọ oníṣèǹbó orí òkè tó ń pọ́n tìlara tìlara. Lónìí lákọ̀tún láti bẹ̀rẹ̀ láti ṣíde òtò lónìí, a ó máa mẹ́nu bà ọ̀kan nínú àwọn ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá tó jẹ́ pé gbòógì. A bá ń sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé, a kú ti mọ̀ pé báwọn bàbá wa ti máa ń wí, bí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ ti bùṣe. Kí lohun tá a máa ṣe? Tí a fi kúrò nínú ìṣẹ́, tí ìṣẹ́ á fi ṣe kí ni? Tá fi dóko ìgbàgbé, tí ó fi tá fi ní ìgbà yìí gbádùn tó dáa. Ohun la máa sọ̀rọ̀ nípa pákí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ a máa pè ní ẹ̀gẹ́, gbágùdá, pákí ńlá sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Ǹbá kúkú mọ̀ pé okùn ò ní gùn kó má níbi tó ti ń bọ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń rò pé àṣà tí ṣe Yorùbá láṣà aláyédè, bẹ́ẹ̀ ló jẹ́ pé alọ́gbọ́n àtinúdá, a ní nǹkan tó jẹ́ pé tọ̀dọ̀ ti wa ni. Bó ṣe jẹ́ pé tọ̀dọ̀ ti wa ni, tó jẹ́ pé àwa náà la ní, bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé a ṣe ìgbàláàyè láti wò pé tọmọlàkejì wa yìí ó dá bá bá fi kún tọ̀dọ̀ ti wa, yóò tún ṣe kí ni? Yóò tún mú wa tẹ̀síwájú. Bá a ti ń rí lókèèrè, bá a ti ń gbọ́ káàkiri, báwọn kan náà wá ń mú tọ̀dọ̀ ti wa ń bì yìí, wọ́n lọ fi ń ṣọ̀rọ̀, wọ́n lọ fi ń ṣagbára. Wọ́n ń wò pé ohun táwọn ará bí yìí ń ṣe, ó wúlò, wọ́n sì dì í mú ṣinṣin. Àwa náà ò yẹ́yìn sí yáyà àwọn èèyàn o. Ohun táwa náà rí pé yóò pọ́n wa lé, yóò mú wa tẹ̀síwájú, àwa náà ń gbà wọlé. Ìyẹn já mọ̀ pé pákí yìí ló jẹ́ pé a mú wá láti ìlú Brazil ní ibi 16th century. Àwọn arìnrìn-àjò kan tí àwọn Portuguese arìnrìn-àjò ni wọ́n. Àwọn ni wọ́n ń tọ́ káàkiri tán wá dé ọ̀kan ọ̀dọ̀ wa ń bì yìí. Lọ́ wá mú pé ẹ̀yin ará bí yìí, pákí lelé yìí, bẹ́ẹ̀ bá tọ́ sì jẹ́ ká mọ̀ pé bá a bá gbìn, bá a bá ṣe báyìí, bá a bá ṣe báyìí, yóò ṣe kí ni? Yóò wúlò fún wa. Bẹ́ẹ̀ làwọn bàbá wa náà sì ti gbà wọlé. Ló fi jẹ́ pé bá a bá ń sọ̀rọ̀ nípa ohun àmúṣagbára, a bá ń sọ̀rọ̀ nípa ohun àmúṣọrọ̀, a bá ń sọ̀rọ̀ nípa ohun tá a máa ń ṣe tí sì máa ń dowó fún wa. Bá a ṣe ń tà là ń jẹ́ láṣẹ ń fi fún ni. Ó tó di pé ó tẹ̀dí pé wà rà lọ́wọ́ mi. Láti ṣe kíní kan tá ń pè ní trade by barter. Èmi ní pákí, ìwọ ní nǹkan báyìí, ó yẹ jáde jọ ṣe léyìí, kí èmi gbé léyìí kí ìwọ náà sì gba tọ̀hún. Pákí yìí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní la máa ń rí lára rẹ̀. Ǹbá kúkú mọ̀ pé lára pákí, àwọn kan wọ́n ti ń pọ́n sìn débi pé ìmọ̀ ń fún wọn ní tibí tajútajú tá a máa ń mu. Pákí òun ni à ń rẹ, pákí òun ni à ń sọ di gàárì, pákí òun ni fùfú, pákí òun ni àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ń ṣe nǹkan míì tó jẹ́ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn onímọ̀ sáyẹ́ǹsì tán bá mu, wọ́n mọ àwọn nǹkan tí wọ́n máa ń pè ní by-product tí ó sì mọ̀ ṣe kíni tí ó mọ̀ jáde látara rẹ̀. Bá a bá ń sọ̀rọ̀ nípa ibi tí wọ́n ti ń ṣe pákí lórílẹ̀-èdè Nàìjíríà, agbègbè ìwọ̀ oòrùn wa ń bì yìí, a ò lè kí wọn kó yan wa kéré o, torí ohun tá à ń ṣe ń bẹ̀ ó lágbára, ó sì ṣe kíni, ó gbèrú. Máa ń sọ̀rọ̀ nípa largest producer of cassava. Ẹ ti mọ̀ pé South West náà, òun lẹ́ ti bá. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn agbègbè tó ń gbìn, ìpínlẹ̀ tó ń gbìn, kò dín ní ìpínlẹ̀ mẹ́rin ó lé ní ogún. Ìpínlẹ̀ mẹ́rin lé ní ogún nínú ìpínlẹ̀ mẹ́rindínlógójì tá a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí, 24 state out of the 36 state. Ó bá jẹ́ bó ni, ẹ rí pé majority wọ́n ti carry vote. Bá a ṣe ń ṣe nìyẹn. Mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi ń pákí ṣe. Varieties ní bá ṣe léèbó tí a fi ń ṣe. Mo ti sọ lẹ́nu mọ́ tájú. Bá bá ń sọ nípa ìwúlò tí pákí ń ṣe fọ́rọ̀ ajé wa, mo ní trade by barter kó tó di pé owó dé. Pàṣípààrọ̀ pé ẹ̀yin nílé yìí, èmi nílé yìí, ẹja gbà. Èmi gbìn, ìyàwó àtọmọ mi wọ́n á jẹ ń bẹ̀. Èmi gbìn, mo lọ sọ́dọ̀ owó, àwọn ìyàwó àtọmọ mi wọ́n á rí iná ń bẹ̀.
èmi ń gbìn, mo wá wò pé nígbà tí wọ́n bá mi bẹ́ lọ́wọ́, gbogbo àwọn èpo pákí yẹn á tún mọ̀ ta. Ohun tó wá jẹ́ kókó tá a fẹ́ sọ lórí pákí yìí, òun ní ọjọ́ iwájú pákí ibi tó ń lọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú pákí ibi tó ń lọ, à ń sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú ibi táwọn ànàmọ́ àwọn ohun àmúṣagbára wa ń lọ. Ó ṣeni láàánú pé nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí pákí tá a sì lọ àwọn agbègbè tí a mọ̀ pé wọ́n ti ń gbin pákí yìí dáadáa lára àwọn agbègbè mẹ́rìnlélógún tá a pé ní ìlú tí wọ́n ń gbin pákí lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Bá a bá ń sọ pé nǹkan wálẹ̀ lágbègbè yìí torí pé wọ́n ń gbin nǹkan yìí ń bẹ̀ torí pé ó pọ̀ yanturu. Ó máa wá ń bomi tútù sí ni lọ́kàn pé àwọn ibi tá a pé wọ́n ti ń gbìn tó pọ̀ yanturu yìí, ibẹ̀ ni nǹkan ti wá wọ́n jùlọ. Kò yẹ kó jẹ́ kí bẹ́ẹ̀ láti máa gbọ́ pé gàrí wọ́n jùlọ. Kò yẹ kí bẹ́ẹ̀ láti máa gbọ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń wá gàrí, wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń wélùbọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé báwo la ṣe máa rí fùfú rà. Kí ló lè fẹ́ léyìí? Nígbà tí ì ṣe pé bóyá ó scarce, nígbà tí ó jẹ́ pé ó jẹ́ ó di ọ̀wọ́n gógó. Àwa béèrè àwọn èèyàn ní, ṣé ẹ rí mọ́tò tí wọ́n lòdù lọ yìí? Bọ́dà ni wọ́n ń gbé e lọ o. Bọ́dà báwo wọ́n ò gbé dúró lórílẹ̀‐èdè wa Nàìjíríà o. Ó ti wá di pé àwọn èèyàn wa ó pé wọn kí wọ́n lọ tà á bó ṣe pọ̀ yẹn kí wọ́n lọ tà fáwọn iléeṣẹ́ ńláńlá. Àwọn èèyàn wa ó pé wọn kí wọ́n tà á kan sọ di dọ́là. Ẹ kú mọ̀ pé gbogbo ohun tó bá ti pé dọ́là rate ni wọ́n fẹ́ rà á, a máa yá àwọn èèyàn wa lára dáadáa. Ibo lọ́jọ́ iwájú pákí lọ. Bó bá jẹ́ pé bá a ṣe ń ta pákí yìí tá a ṣe tí ò jẹ́ pé àmúṣọrọ̀ fún wa ń bì yìí náà la mú gbogbo àwọn èrò oko gbogbo tá a mú gbogbo wọn tá a kó lọ òkèèrè. Ǹjẹ́ ẹ rí pé ó yẹ kí ìjọba wa mójútó eléyìí káwa náà láwọn local production àwọn nǹkan kan tó jẹ́ pé a mọ̀ ṣe láti ilẹ̀ wa tá a bá sì máa gbé lọ. Àwọn èsì ibẹ̀, èrè ibẹ̀ ló yẹ ká máa gbé lọ sí òkè òkun. Kì í ṣe pé ká máa fi ìyà nǹkan kan yìí ká máa fi jẹra wa. Mo lérò pé gbogbo àwa tí à ń wo fọ́nrán yìí níbikíbi tá a ti láǹfààní láti máa jẹ gbádùn rẹ̀ yìí, a lè bá àwọn màmá wa, a lè bá àwọn àbúrò, àwọn ẹ̀gbọ́n wa, àwọn èèyàn wa tán wà ní ọrọ̀ ajé yìí sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ o bá ṣe báyìí, tẹ̀yin ṣe báyìí, tèmi náà ṣe báyìí nínú tó wà lára mi, ibo lọ́jọ́ iwájú pákí ń lọ. Ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó pin báyìí, ẹ jẹ́ ó tẹ̀síwájú. Ẹ̀yin náà ẹ jẹ́ lẹ́nu, ẹ̀yin náà ẹ sọ létí èèyàn, ẹ̀yin náà ẹ sọ lọ́tùn pé nǹkan àmúṣọrọ̀ wa yìí, nǹkan àmúṣagbára wa yìí, ibo lọ́jọ́ iwájú ẹ̀.